Naam, a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Akí Ọlọ́run a sì tọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ fún ṣẹ́ńlá Muhammad. Ẹ̀rí jama ọ̀rọ̀ lórí bàbá wa olùmọ̀ àgbà láti ìlú Ògbómọ̀ṣọ́ tí gbogbo wa mọ̀ sí Dr. Sharafuddin Gbadebo. Bàbá náà ọ̀rọ̀ wọn ò fẹ́ fi taratara yéèyàn mọ́. Wọ́n sì ní alfitinatu naima la'ana Allahu man ayqadha. Mi ò ní tú. Àmọ́ tí mo kàn fẹ́ kí bàbá yìí mọ̀ ni pé àbí kó dàbí ìbéèrè. Irú dáwà tẹ́yìn ṣe yìí àti ọ̀nà tẹ́ ń gbà ṣe dáwà yìí ta lẹ fẹ́ fi jọ. Níjọ́ wo l'Ànábì pé àwọn ọmọ ọ̀dọ́ jọ pé ká máa wá pa irọ́ kó lè máa gba ẹ̀bùn. Torí pé ń tẹ́ ṣe yìí tẹ́ bá mọ implication rẹ̀ ẹni kí àwọn ọmọ wa dáadáa parọ́. Tá bá ti wá parọ́ yẹn tó ṣe déédéé ń tẹ́ fẹ́ kán sọ ẹ wàá bùn wọ́n lẹ́bùn. Àmọ́ kí n tó lọ háyà tó ṣe déédéé yín nínú Al-Qur'an Fadilatu Dr. Òun náà ni háyà tí Olúwa ti ń sọ fún wa ní Suratu Nur al-ayatu tasi'ata ashrata, háyà kọkàndínlógún t'Olúwa ń sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim pé innal ladhina yuhibbuna an tashi'a al-fahisha fil ladhina amanu lahum 'adhabun 'alimun fid dunya wal akhirah wallahu ya'lamu wa antum la ta'lamun. Ẹ̀rí àwọn tó já sí pé yuhibbuna yóò máa wù wọ́n yóò sì máa dùn mọ́ wọn an tashi'a al-fahisha, tó já sí pé nǹkan burúkú ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ òun ni wọ́n máa sọ fil ladhina amanu tí wọ́n bá ń sọ̀rọ̀ ń pàlú lọ́rin minal ladhina amanu kullal imani billah. Nínú àwọn tẹ́yìn gẹ́gẹ́ fúnra yín mọ̀ pé wọ́n fẹ̀sìn ṣeré ni wọ́n wà ó. Áyà yìí ṣe déédéé yín. Dukturuna hadha minal ladhina yuhibbuna an yushi'u al-fahisha fil ladhina amanu. Inú wọn lẹ́wà. Ẹ wọ ọmọ àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ pè òṣàwọn ni wọ́n ń bọ́ lọ́rin. Ó ní oòrò ó jẹ́ kẹ́yìn gẹ́gẹ́ fúnra yín Sa'adatu Doctor tó bá yẹ pé bá fẹ́ ṣe insaf pẹ̀lú dáwà tẹ́ gbé lọ́wọ́ ó yẹ kẹ́ kọ́kọ́ rọ́bìṣẹ̀ pé oòrò níbo mọ́ ti ṣẹlẹ̀ ńlọrin oòrò báwo gẹ́gẹ́ bí slang yín pé irọ́ lásán oòrò báwo. Ó sọ wájú yín pé wọ́n ń bọ oòrò ńlọrin irú ọmọ ẹ̀yẹ gan ẹ lè kó bá. Ẹ mú bi tí wọ́n ti sọ pé tọ̀ oòrò fẹ́ ké lọrin o ẹnì kankan ò gbọ́dọ̀ jáde o ẹ mú jáde nù lọrin. Ọmọ yìí tún sọ wájú yín pé wọ́n ń bọ òkè sóbí nílọrin ẹ sọ aláàlẹ́ ọmọ ìlọrin tọ́ni pé tọ̀ lọ́dún yìí o gbogbo ẹja lọ sóbí ká lọ lè bọ òkè sóbí. Ẹ ti wá rí pé gbogbo ohun tí dókítà ṣe pẹ̀lú àwọn ọmọ yìí arẹ́njì ni wọ́n arẹ́njì ẹ̀ ni torí gbàtẹ́ bá lọ́wọ́ fídíò yìí ó dé àárín kan wọ́n ní ìwọ má ti sọ̀rọ̀ ìwọ wá sọ̀rọ̀ wọ́n ti mọ tí kó wá fẹ́ sọ kọ́pìlà mọ̀jì ìhè. Dókítà tún pe ìmí sí wọn lẹ́nu gbogbo ìsàkóso tó máa ń sàkọ́ ẹ̀ ń pè mí sí àwọn ọmọ yìí lẹ́nu wọ́n wá sọ tí wọ́n sọ tán àwọn ọmọ parọ́ tán. Al-Qur'ani sọ fún wa pé ta'awanu 'ala al-birri wat-taqwa. L'Ànábì sọ Al-Qur'ani sọ o. Nígbà táwọn ọmọ yìí parọ́ tán ẹ wá ń fún wọn lẹ́bùn lórí irọ́. Ẹ ń fún wọn lẹ́bùn lórí irọ́. Tá bá ní ọmọ tó sọ̀rọ̀ yìí sóyá wá sọ ọdún wo ni wọ́n gbé orò àwọn wo ni wọ́n gbé orò àdúgbò wo ni wọ́n gbé orò kó wá sọ jáde ẹ ní sọ pé ìyẹn ni kó wá sọ mọ́ o. Ẹ ní sọ bẹ́ẹ̀. Dókítà ìlú yìí náà lẹ́wà níjọ́ tí àfọ àwọn òkúta agídí tí wọ́n lè bọ́ àwọn tó fẹ́ wá bọ Ọ̀ṣun tó fẹ́ bọ odò nílọrin tí wọ́n dìde sí wọn tí wọ́n bá wọn fà ìlú yìí mà lẹ́wà. Níjọ́ táwọn kan láwọn fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe nílọrin ẹ̀rí báwọn àfọ àti dìde sí wọn. Ẹ̀yin lẹ wá tún ran ìbàjẹ́ lọ́wọ́ lónìí. Ẹ tí ẹ wá rí nǹkan kan sọ ń pa lọ ni wọn ẹ wá ní oòrò wọn ń bọ sóbí.
àmọ́ mo ti mọ tó fà á nínú àwọn tó fa tí dókítà ṣe dókítà tí wọ́n bí ó ti àtàkì lọ ní tipẹ́ ẹ lọ lè wo gbogbo àwọn tí wọ́n máa ń ṣe rọ́dù fún dókítà lórí gbogbo àwọn fàtáwà àwọn tó máa ń sọ àwọn ọmọ Ìlọrin ló pọ̀ jù nù wọn bí àwọn àfọ alálùbọ́sà àgò ajá àbálẹ̀ ní dókítà fẹ́ retaliate ni pé a sì ṣe kísà fún yín lọ́rin o àwọn tó ń ṣe rọ́dù fún ju dókítà yìí láyé àwọn ọmọ Ìlọrin dókítà bá gbé ìrújú kan wá àwọn tí wọ́n ń jáde sí wọn jù láti Ìlọrin ni kí lóbi tó jáde sí wọn dókítà wa ò gbé ẹ̀yin Ìlọrin wàhálà yìí fẹ́ pọ̀ a sì wá kankan tá a fi lébẹ́lì tá a fi tánìṣì méjì ẹ wá ń fáwọn ọmọ lẹ́bù lórí irọ́ ọmọ tó sọ̀rọ̀ yìí nìsín inú àwọn ọmọ àlè Ìlọrin nu ọmọ Ìlọrin ní ká pè ní àbí ará Ìlọrin gbogbo ohun tí wọ́n fẹ́ lánàá kó tó dòní ẹ̀yin èèyàn kẹ́ ẹ lọ mọ̀ Ìlọrin náà ni bàbá yìí fẹ́ àtáàkì lórí pé rọ́bìṣì ni kẹ́ máa rọ́wà sí gbogbo ayé mọ̀ pé àwọn tí wọ́n ní kí àáfàá máa sọ̀rọ̀ kí àwọn èèyàn sì máa gbà lẹ́nu wọn kí wọ́n máa rọ Ìlọrin jẹ́ kan bẹ̀ nílùú mi ò ṣe o ìpètò àwọn àáfàá wa ní ọlọ́wọ́ gbà Ìlọrin lónìí ìlú mi náà lè máa ṣe dókítà ibi tá ti ń bọ̀ díẹ̀ díẹ̀ nù Ìlọrin náà ni wọ́n fẹ́ rọ́bìṣì tọ́fi sọ yí pé ẹ̀wọ̀n rọ wá sí rọ lásán ẹ̀ ń báṣu kò jẹ́ tabadẹ̀ ní kúdà arẹ́ni tó ń fi ṣe báṣu dòkítọ́rà lórí ajánẹ́sì àtàrọ́ wá sí dókítà ó kàn sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu kò sí ẹ̀rí kò sí kankan nínú àwọn tí wọ́n ń da àwùjọ ìsìláàmù rú lónìí ẹ wá rò pé àwọn ọmọ Ìlọrin wà á bù kẹ́ni wọ́n mọ̀ wòye pé ń tẹ̀sọ̀ yìí bẹ́ẹ̀ lórí dókítà aina fadilatukum min hadhihi ilhaya min surati shu'ara tí sọ fún wa pé wa anzir ashirataka al-aqrabin dókítà ṣé gbogbo àwọn tí wọ́n ń bọ òòṣà ń lu Ògbómọ̀ṣọ́ ṣé gbogbo ẹ̀rẹ́ ti fọ̀ mọ́ ní ká tó máa bọ́ sínú onílù ṣé gbogbo agbègbè kọ̀ọ̀kan lu Ògbómọ̀ṣọ́ ṣé kò sóòṣà ń bẹ̀ bàbá wa ń sọ Ìlọrin àti Ògbómọ̀ṣọ́ bí ẹ̀sìn ṣàtàlẹ̀ má bẹ̀ ìnáwó mọ̀ àwọn èèyàn pàtàkì ń bẹ l'Ógbómọ̀ṣọ́ àwọn èèyàn yìí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ ìfún wọn lẹ́bùn yẹn ẹ gbà pé gbogbo ohun táwọn ọmọ yẹn sọ ń ṣẹlẹ̀ lù Ìlọrin ọ̀rọ̀ bàbá yìí lákìyèsí lọ́wọ́ gbogbo ohun tí ń dà lọ́wọ́ bàbá yìí nílẹ̀ ẹ̀ mọ sọ̀rọ̀ tó yẹ ká gbọ́ lẹ́nu àgbàlagbà mọ mu ọmú ìyàwó ẹ ṣé yẹn ni dáwà ẹ̀yin lọ́ọ́ sọ fún ẹni tí ó mu ọmú ìyàwó rẹ̀ kó tó máa mú ṣé yẹn ni dáwà ẹ̀yin náà lẹ́ẹ̀ tún sọ gbogbo ohun tó yẹ sí pé àwọn kéékèèké nù ọ̀dọ́ àfáà yìí gan a gbọ́dọ̀ máa sọ oríṣi ti ńlẹ̀ ọ̀la oróyìn ńlẹ̀ ọ̀la ọ̀wá ńlá làkúlà kí lẹ̀ ń fi ọgbọ́n gbà kí ìsàlẹ̀ pé kọ́ máa láàánì ibi tẹ́ ti mọ̀ yí pé dáwà yín nǹkan míì ti fẹ́ wọ̀ ẹ lọ wo nínú gbogbo àfáà àgbàlẹ̀ Yorùbá lónìí àfáà àwọn làwọn èèyàn fi ń ṣàwẹ́wà pàápàá làwọn obìnrin lórí TikTok àhàzì ìdáwàtú rasul ṣé bá nẹ́bì ti ṣe dáwà ní ó dẹ̀ wà nínú ṣùrútù dáì kó má máa fi gbogbo nǹkan ṣẹ̀fẹ̀ ẹ̀yin náà sọ́lá ìgbẹ́ yìí pé ẹ wá ń bú mi ẹ wá ń sọ̀rọ̀ sí mi àpadà sí pé wọ́n sọ̀rọ̀ sí lọ ilẹ̀ fẹ́ darí wá kíyẹn ni wọ́n ń ṣòro olùlọ́gẹ̀ẹ́sì tó fún lẹ́bùn márùn-ún gbogbo àwọn tó ń sọ yòókù gan wọn gbẹ̀bù tó márùn-ún àwọn gbàgbé ẹ fẹ́ àtáàkì lọ rí gbogbo ayé sì ti rí i pé àwọn oníkà yìí kúnú ẹni tí ń ṣe dáwà mọ́ ẹ̀ ń ṣe fatuwa yìí alahasabi hawa nafsikum lórí ìfẹ́ nú ara yín ni nítorí láìpẹ́ láì jìnnà lẹ́lọ́ lè gba owó ribiribi ẹ wá sọ haramu di halal torí owó kí lẹ fẹ́ filẹ̀ lẹ́gìtì wọ́n lẹ fẹ́ filẹ̀ àwọn tí wọ́n jọ jẹ́ àwọn èèyàn ara yín gan àwọn náà ń jáde sí pé àyíbẹ́ tí ń ṣe yìí ti ń takò lànà ti Islam láìpẹ́ iná lẹ jáde pé ká sọ pé tọ̀ ká ṣàdúà káwá ní ọlá fatia ẹni rárá wọ́n ka fatia ẹ̀ síwájú àdúà ní kí ni ẹ̀rí yín àmọ́ná wàláhì tàláhì kò yí àwọn èèyàn ní yóò padà yé wọn pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí dọ́là lẹ́vù ni náírà lẹ́vù ni àwọn tí wọ́n ń ṣe wáàsí lillahi wa rasuli yìí bí wọ́n ti ń ṣe kọ́lẹ̀ ń ṣe yìí bàbá yìí ti rí owó wọ́n ti ń wí nǹkan míì
owó tàdé ń wò yẹn kò sí tí ó lè sọ yẹn dà wá sí wo ni bàbá yìí ṣe mọ́ gbogbo àwọn tí wọ́n ń gbọ́ àwọn yẹn kàn fi wọ́n ṣe àwọn àrífà àwọn yẹn wá ń pè wọ́n ní comedian tèmi ò ti fa wọ́n pé bàbá yìí ní comedian ẹ wá ń fún yẹn lẹ́bùn torí ipò parọ́ èèyàn parọ́ àdá parọ́ mọ́dìdí ìlú kan tá a sì ní àwọn àfà táwọn náà jẹ́ sàlàfíà lu yẹn tí wọ́n jẹ́ hálù súnà lu yẹn ẹ ti rọ́bì ṣùgbọ́n kí wọ́n ṣe kankan bẹ́ẹ̀. ó sọ̀rọ̀ lu tuwa o àwọn ò sì bọ́ sóbí bẹ́ẹ̀ nìkan bá lọ lè bọ́ sóbí ń dá sí kó bóyá lára àwọn Ògbómọ̀ṣọ́ tó wá ń gbé lọ rí wọn èsì tí ìmọ̀ ibi tán wà ní táwọn àfà bá mọ bẹ̀ wọ́n lé wọn jáde àwọn àfà ń bẹ l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n yẹjú gbogbo dáwà téèyàn bá ń ṣe tí bá fi ń dá fìtínà lẹ̀ kì í ṣe dáwà tànẹ́bì kì í ṣe dáwà tọ́lọ́hún ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana àwọn ọmọdé bí ń pa àwọn ọmọ tí wọ́n wá tí wọ́n jẹ